ọlọ́lá jùlọ gómìnà nurudeen jackson adémọlá adeleke ti ìpínlẹ̀ ọ̀sùn tí àwọn èèyàn tún mọ̀ sí gómìnà oníjó the dancing governor ó mà ti kẹ́gbàjarè. Ó ti pariwo ìjọba ààrẹ bọ́lá ahmed tinubu síta fún gbogbo ọmọ nàìjíríà, gbogbo ọmọ àgbáyé àti àwọn alẹ́nulọ́rọ̀ káàkiri àgbáyé wípé kí wọ́n gba àwọn ní ìpínlẹ̀ ọ̀sùn lórí bí wọ́n ṣe gbé ìṣẹ̀lẹ̀ owó tó yẹ káwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n máa gbà lóṣooṣù, èyí tó ń pè ní allocation, wọ́n ṣe náà gbé jù sílẹ̀ tí gómìnà adémọlá adeleke tó sì jẹ́ kó di mọ̀ wípé owó tí kò dín ní 130 bílíọ̀nù 130 billion naira ní gómìnà adeleke ló ṣírò pé ìjọba àpapọ̀ wọ́n jẹ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn láti fi máa gbé bùkátà ara wọn. Ẹ rántí pé ó ti pẹ́ tí adeleke tó ti ń pàrọwà fún ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu pé kó wá nǹkan ṣe sí bí wọn ṣe yọ̀ǹda owó oṣù àwọn ìjọba ìbílẹ̀, tí ó sì jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ àti ìwà náà ó ń pa ìjọba ìpínlẹ̀ ọ̀sùn, ó ń pa wọ́n ní ara gidigidi. Ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni àwọn alága ẹgbẹ́ òṣèlú apc tí adeleke ò fẹ́ nípò, níṣe ni wọ́n máa tó ti ní kán dá padà sí àwọn alága ìjọba ìbílẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń kẹ́gbàjarè ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, nínú ọ̀rọ̀ tó bá àwọn ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀sùn tó bá wọn sọ, gómìnà adémọlá adeleke ó jẹ́ kó di mọ̀ wípé ìgbésẹ̀ tí tinubu ń gbé náà bó ṣe gbé igi dínà owó oṣù àwọn ìjọba ìbílẹ̀ ó ló léwu, nítorí pé inú owó náà ni wọ́n ti ń sanwó àwọn ilé ìwòsàn kéékèèké, ìyẹn primary health center àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bíi ilé ìwé aládàáni, ìyẹn primary public ìyẹn àwọn ilé ìwé ìjọba public school tí ó jẹ́ ti ilé ìwé girama. Nínú gbogbo owó yìí òun náà ni wọ́n ti ń san irú owó yìí, ìyẹn pé owó tí ìjọba àpapọ̀ tó ń fún àwọn ìjọba ìbílẹ̀ lóṣooṣù ni wọ́n fi ń san gbogbo àwọn owó tí a kà sílẹ̀ yìí. Ṣùgbọ́n gómìnà adeleke ó jẹ́ kó di mọ̀ pé ìgbà tí wọ́n àti sanwó náà láti bí oṣù kejì ọdún 2025, ìyẹn bí ọdún méjì sẹ́yìn, ó ní níṣe ni gbogbo nǹkan, ìyẹn oṣù ọdún 2025, ìyẹn ọdún kan sẹ́yìn, ó níṣe ni gbogbo nǹkan ò lọ déédéé ní ìpínlẹ̀ ọ̀sùn náà. Bẹ́ẹ̀ ni gómìnà adeleke tó wá jẹ́ kó di mọ̀ pé bóun bá ní kóun ṣírò owó ìjọba ìbílẹ̀ tíjọba tinubu tó ti gbẹ́sẹ̀ lé láti oṣù kejì ọdún 2025 tó kọjá, ó ní owó náà yóò ti tó bí 130 bílíọ̀nù náírà 130 billion naira, tó sì jẹ́ kó di mọ̀ pé ilé ẹjọ́ ni ló dá àwọn láre wípé àwọn alága àti ẹgbẹ́ òṣèlú pdp ó ní kó wà nípò náà. ìyẹn ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ló dájọ́ lọ́dún 2025 tí adeleke tó sì ní òun fi àsìkò náà bẹ tinubu pé kó ṣe bí bàbá dáadáa, ó sì yọ̀ǹda àwọn owó ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ ọ̀sùn fún